Authority. Coordinator. Ìwọ àti AY da. AY Jalepo. AY Jalepo. Ẹ̀yin lẹ ti ń wá bí tẹ́lẹ̀. Ayọ̀ bá mi Jalepo. Bẹ́ẹ̀ kọ́ ni. Ló ti wọ́pìnrin lọ ni. Now, afẹ́ ká ṣe gbogbo ẹ̀ ní kọ́mọ́. Orí táyà, orí ìjọba ọjà bá ṣe wáyé. The other time tí wọ́n wá last, town coordinator, mi ò wọ AY náà wá. Mi ò wọ AY Jalepo wá. Ibi tá a wà yìí, orílẹ̀ Òkè Ògùn ló níbí. Òótọ́ lẹ̀ ń bá Ìbàràpá ṣe. Ṣó ti yé yín? Ṣùgbọ́n opportunity pé èmi gọgọgọ tí mo jẹ́ James Ọ̀yọ́ state mo wà ní Ìbàràpá. Irú iṣẹ́ yìí tí wọ́n bá irú wíwá ta wá sí bíbá yìí. Irú wíwá ta wá sí bíbá yìí sà, ẹ kú lójú mi. Irú wíwá ta wá sí bí. Àwọn bàbá tó yẹ kán invite mi wá rè. Tí n bá wà available, ni màá sọ pé màá wá. But ẹ jẹ́ ká believe pé ẹ jẹ́ ká súnmọ́ bí ká lè gbọ́rọ̀ ara wa but àga yẹn ò wá enough ní kò lè ṣe ká mo rò pé gbogbo àwa tá a wá bí kò lè jẹ́ gbogbo wọn náà gbogbo Àzìfáriwo. Ẹ má wọ mí pé mo ní kẹ́ jókòó kẹ́ súnmọ́ bíbá yìí kẹ́ lè gbọ́rọ̀ tá à ń sọ ni. Kẹ́ má wọ tẹ́lẹ̀ mo ní kẹ́ súnmọ́ bí kẹ́ kóhun títì ní. Kẹ́ súnmọ́ bí kẹ́ gbọ́rọ̀ tá à ń sọ. Gbọ́rọ̀ kẹ́ lísì kan tí mo pè é fún nìyẹn. Gbogbo ẹ̀dá lọ gbégbó lẹ́yìn, ẹ má ti gbégbó sí. Bàbá, àwọn members yín tí wọ́n ṣẹ̀ fẹ́ wọ ẹgbẹ́ ìbí wọ́n wà ń bí ọ̀pọ̀lọpọ̀ sí ń bí. Àwọn tó yẹ ṣẹ̀fẹ̀ wọ ẹgbẹ́. Àwọn tó yẹ ṣẹ̀fẹ̀ wọ ẹgbẹ́ alẹ́ wọn kó báyìí. Okay. But àwọn tí wọ́n ti ṣèbúra wà ń bí. Ẹ jẹ́ káwọn yẹn dúró báyìí. Ẹ sọ ẹ̀ àná sí wọn. Ẹ sọ fún wọn. Gbogbo ọmọ ẹgbẹ́ ṣàmọ́ táwa àkọ́jáde lé ní tábẹ́ fún yín ló kọ́ ẹ lọ dá dúró bẹ́ẹ̀. Ẹ lọ dún sábẹ́ gílọ̀ yẹn. Ẹ̀yin táwa àkọ́jáde lọ́jọ́ tèmi ọ̀gá mẹ̀kẹ́ ní jẹ́bẹ̀ ní Ìbàràpá o dá dúró ẹ lọ dá dúró bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ti búra ni o wọ́n tó bá ti búra tó bá lọ wà láàrin wọn báwo ọ̀dàlẹ̀ ògùn wọn fẹ́ ní ilé ìdàlẹ̀ ni o ọ̀dàlẹ̀ bá lè kú o kúbẹ̀ náà kí wọ́n sámọ̀ níwọ̀ ní torí ẹ̀ ń dán. Àwọn nìyẹn àwọn ti búra. Okay. Ẹni kọ́ máa lọ bẹ àwọn yẹn ti búra. àwọn tí ń tọ́jú àwọn kẹ́kẹ́ ní. Ókè tó ń tọ́jú oúnjẹ àwọn iná àwọn tó ti búra. Okay. Iṣẹ́ jagunjagun lágbà ẹ jẹ́ ká dúró. Ọ̀gá má lọ jù. Ẹ jẹ́ kó súnmọ́ báyìí. Ọ̀gá ẹ jẹ́ kó súnmọ́ báyìí díẹ̀ ni ẹ má lọ jù. Ẹ má lọ. Wọ́n fún ẹ súnmọ́ bí. Ẹ súnmọ́ bí. Ẹ súnmọ́ bí. Wọ́n máa bọ̀ wájú. Ọ̀rọ̀ ṣámọ́ ó ya pàlàǹkà méjì bàbá. Mo sọ bẹ́ẹ̀ lọ́jọ́ tá a wá last time tá a wá. Ṣẹ́rí mi ò kí bá wọn wọ ọ̀dàlẹ̀. Mi ò dẹ̀ ní bá wọn ọ̀dàlẹ̀ láyé. Torí mo believe pé ọ̀dàlẹ̀ balẹ̀ kú. Àwọn bàbá ládùúgbò àbí? Sorry. Olówó Ọ̀yàn. Àwọn ṣé àwọn èèyàn wà ń bí? Àwọn ọmọ ẹ wọ́n wà gbòòrò wọ́n wá báyìí lánàá ní ilé ẹni kẹ́kẹ́ a sì ń jẹ́ pé bàbá yẹn kò wá ó ní àfihàn kó dáńkú náà ní túláàsì mo sì ní kò lè bá mi ṣe ìlú mi ní tèmi fẹ́ ẹni tí mo bá sì kájọ máa gbé tó bá wá déédéé bí bàbá sì wá àtẹ̀kẹ̀tẹ̀. Okay. Now ni mo sọ pé ìyá pàlàǹkà AY isi ọ̀rọ̀ yẹn bá kọ̀mándà Òkè Ògùn ní jù ṣẹ́rí àwọn èèyàn tó wà níbí ṣe mọ̀ pé bíbáyìí aláyé nìdí ó ní interest nínú bíbáyìí gbòó Ìgbòho ó ní interest nínú bí gan kí nìdí tó fi rí bẹ́ẹ̀ rò pé á ti yé wa tó ti yé mẹ́rin sí so gbogbo àwọn èèyàn tó wà níbí bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bá wa mọ́nítọ̀ wọn. Yes, sir.
tó fi jẹ́ pé àwọn oyè tó jẹ́ pàtàkì ẹ máa sóònù wọn síbí tó ti yẹn ṣé mo pé tá a bá tó kó mi tá a bá tó kó báyìí nísìnyí kódà tó wọ ẹ and the most of ibi tí ogun bá wọ ilẹ̀ Yorùbá bíbá yìí ni jù tó bá fẹ́ kọjá ń sìn tó fẹ́ kọjá láti bíbá yìí lọ báyìí tó bá tó lọ báyìí ń sìn tó tọ̀ ní báyìí wọn á wò ibi tó ń lọ tó bá ti fèsì bí wọn ti fèsì ọ̀dọ̀ wa o tó ń fẹ́ lọ sóògùn sí tó bá ti fèsì bí wọn ti fèsì wọn ti wọlé kò síbi tó ń fẹ́ wọlé sí ní gbogbo ilẹ̀ Yorùbá yìí fún mi attention cameraman.